Aarẹ Tinubu yí orúkọ Fasiti Maiduguri padà, ó fi sọrí Buhari. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed ti ṣe àyípadà orúkọ fásitì ìjọba àpapọ̀ tó wà ní Maiduguri láti fi sọrí ààrẹ orílẹ̀-èdè yìí àná Muhammadu Buhari tó dolóògbé. Ìkéde yìí wáyé lẹ́yìn ìpàdé kan táwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ yìí ṣe ní Aso Rock l'Àbújá láti bu ọlá fún ààrẹ tó dolóògbé lẹ́ni ọdún 82 ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, Ààrẹ Tinubu sọ pé olóògbé Muhammadu Buhari jẹ́ adarí tí kò gbọ̀jẹ̀gẹ́ tó sì ní ẹ̀mí ìfọkànsìn tòótọ́. Gẹ́gẹ́ bó ṣe wí, Buhari ti fi ìṣèjọba àti ipa adarí rere lélẹ̀, èyí tó kún fún ìgboyà àti ètò ìdájọ́ rere. Ó ní lóòótọ́ kò sí ẹ̀dá alààyè kankan tó pé, ṣùgbọ́n Buhari jẹ́ ẹni tó níkóraẹni níjàánu tí a sì lè pè ní ẹni rere tí kò fààyè gba ipò agbára láti rúbò lójú.